Ó kí gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa lákòókò yìí pé a kú déédé àkókò yìí o, mo sì kí ní kíkí ti ọlá àti ọlà wípé àlàáfíà Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá gbogbo wa gbé lọ́kùnrin àti lóbìnrin o. Gẹ́gẹ́ bí ìlànà àwọn bàbá wa nínú Islam, wọ́n ní assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Tọ́ ẹ̀yin èèyàn wa, ó kọ́ tèmi ọ̀padà ọmọ yín náà ni o. Alhaji Dókítà Sulemana Lawali Ẹgbẹ̀jì. Alhaji Dr. Sulemana Lawali Ẹgbẹ̀jì ọmọ yín oní fi àkókò yìí kí wa pé a kú ìfọkànbá wa bọ̀ àti dúpẹ́ fún Ọlọ́run ṣáájú ọba tó dá wa sí lákòókò yìí pé ká jọ máa pàdé tó sọ ìpàdé wa tí ò ní gbogbo àwọn tó ti lọ tó ti gbọ́ tí wọn ò tún sí láyé mọ́ lónìí a fi yọ̀ wọ́n a fi ń dúpẹ́ fọlọ́run ni. Ọlọ́run kò foríjì wọ́n, Ọlọ́run ó ṣẹ́ wa kù pẹ̀lú àánú rẹ̀ ká dàgbà ká dògbó. Àmọ́ látara ọ̀rọ̀ tí mo wá ń sọ ni òun ni mo fẹ́ gbà wọlé ẹ̀yin èèyàn wa kí la sọ̀rọ̀ lé lórí lónìí. Ara àwọn nǹkan tí ó lè mú kí ẹ̀mí èèyàn ogun láyé, pàápàá jùlọ ọgbọ́n táwọn bàbá wa ń dá nígbà wáṣẹ̀ láyé àtijọ́ sí ìrìn àjò ayé wọn àti àwọn ìwúlò tó wà látó so mọ́ tọrọ mọ́ gẹ́gẹ́ bí gbogbo nǹkan ṣe rí ní àsìkò yìí àti ní òde òní. Ẹ̀yin èèyàn wa, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ẹlòmíì kọ́ṣẹ́ àti rí owó ṣe àṣeyọrí jẹ́ ń pè ní freedom àṣeyege kó dòmìnira ara rẹ̀ ó di wàhálà. Inú wọn bá ní kó lè owó ẹ̀kọ́ṣẹ́ ní wá kọ́mọ sọ̀kadà àti bẹ́ẹ̀ ẹlòmíì rí kù òjijì he àti bẹ́ẹ̀ ẹlòmíì tún gbin ìwàkiwà sínú láti bẹ́ẹ̀ ẹlòmíì ò tiẹ̀ para sẹ́nu sẹ́yìn mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ó lè wà lára yín ó lè wà lẹ́gbẹ̀ẹ́ tó súnmọ́ yín àwọn àpèjúwe tí mò ń ṣe wọn ìyẹn tiẹ̀ wá lọ jìnnà. Ẹlòmíì àwọn òbí ẹ̀ gbìyànjú wọ́n rán níléèwé ọlọ́sìn mọ̀lẹ́bí ọkàwé náà jáde ṣùgbọ́n kò ríṣẹ́, gbogbo ọgbọ́n ló dá kò ríṣẹ́. Látara bẹ́ẹ̀ ẹlòmíì ronú pé nígbà tóun ò ríṣẹ́ ó dẹ̀ mọ̀wé tóun bá ń ta bí àwọn ọjà kéékèèké tó ń pè ní petty things òun lè tara bẹ́ẹ̀ kóun dé èèyàn ńlá. Kò sí ọ̀nà tọ́lọ́run ìgbà ràn yàn lọ́wọ́ láti dé èèyàn pàtàkì tí ó bá lé ọwọ́ ayé inú tí ò lógun ìdílé tí àwọn asẹ́ni lórí ọ̀bá sẹ́yìn lórí. Ẹ̀yin èèyàn wa, ọgbọ́n wo làwọn èèyàn bàbá wa wà ń dá sí tí ayé wọn fi dùn tí gbọ́ngbọ́n sì kàn sí àti bí wọ́n ṣe lògbé sí ayé wọn tí ogun afanisẹ́yìn ọ̀tá tí ò fi rí wọn fà sẹ́yìn púpọ̀ tọ́pọ̀lọpọ̀ fi àṣeyege àti àṣeyọrí nínú ayé rẹ̀. Ọgbọ́n náà la fẹ́ sọ̀rọ̀ báyìí. Ẹlòmíì orogún ìyá ẹ̀ ní dàlámù, ẹlòmíì ìyá tó bí lọ́sọ̀rọ̀ òdì sínú ayé rẹ̀ tí ó mọ̀ bó náà bá ti ń gbàdúrà tàbí bá lọ ilé ìwòsàn ilé àwọn ẹgbàdúrà fún mi tàbí ó lọ ilé ìwòsàn ti Yorùbá tó jẹ́ ọ̀dọ̀ àwọn herbal doctor tí wọ́n bá wọn bá yẹ nǹkan wò tàbí bá lọ sọ́dọ̀ babaláwo tàbí tí ẹ lọ́dọ̀ àfáà ńláńlá ní tí wọ́n sọ ni pé màmá rẹ̀ ń kọ́ yóò wá ẹlòmíì ti sọ yẹ́ ẹ̀dọ̀tá ẹ̀ tí ìyá ní ó sì mọ̀ pé òun lòun bá yí ọmọ òun jẹ́ ìyá ó sì lájẹ́ ṣùgbọ́n nípa ìmọ̀ kan ó ti fa ogun sínú ayé ọmọ rẹ̀ àti sọ̀rọ̀ bá rí gẹ́gẹ́ bí àwọn èèyàn wa tí wọ́n tó ń sọ fún wa pé gbogbo nǹkan tá ti sọ̀rọ̀ bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tún mẹ́nu bà wọ́n díẹ̀ sí. Ẹ̀yin èèyàn wa a kí gbogbo yín ẹ̀yin tẹ́ ń fọkàn bá wa lọ lórí Instagram lórí Facebook wa ẹ dákun Ọlọ́run Olódùmarè ọba tó dáyé tó dọ́run yóò mọ ràn wá gbogbo wa lọ́wọ́. Àwọn ìta ń sọ ìta bá sọ tó bá wù yín ẹ mọ kọ́lẹ̀ ni ẹ mọ̀ tún yọ wá lẹ́nu púpọ̀ lórí ẹ̀ ń bá fẹ́ rí wa fún ìmọ̀ràn tàbí ọ̀nà àbáyọ mìíràn tó rò pé Ọlọ́run lè lò wá fún oníkọ́ máa pè wá. Ẹsẹ̀ lórí tá a bá ti sọ síwájú tá a ti sọ bí ọ̀rọ̀ oṣù mẹ́ta mẹ́rin yóò tún máa dà wá láàmú sí. Ẹ jẹ́ ká rí kíní gẹ́gẹ́ bí àǹfààní àti opportunity come but once. Bàbá tó fún èmi ní oore ọ̀fẹ́ ìtọ́lọ́run lò fún mi, bàbá tó bí mi kò sí láyé mọ́ nísìnyí. Just you can imagine kẹ́mi náà wá mọ́ kí n mọ́ sọ sórí tàbí sọ sọ́kàn bó lẹ́yìn ó ṣe jàǹfààní rẹ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ n padà síbi ọ̀rọ̀ mi, ẹ máa bá wa ká lọ ní orí Facebook wa Instagram wa ìgbà wáṣẹ̀. Ẹ̀yin èèyàn wa, Ọlọ́run Olódùmarè yóò